tó ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to time tá a bá bá yín lásìkò yìí ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ báyìí gbọ́ wọ́n ti ṣe jàǹbá ńlá fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Seyi ọmọ bíbí inú ẹ̀ kódà wọn ṣàṣẹ fún ìyàwó ẹ̀ lọ́nà wo báwo ló ṣe jẹ́ tó ṣe dà bẹ́ẹ̀ ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò ẹ wá wo fídíò ẹ̀rí máa jẹ́ mi ìṣó ń bẹ́ ń bí ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin àgbàlẹ̀ máa ń sọ̀rọ̀ kan ẹ máa àwọn pàápàá ẹran Yorùbá wọn náà lè sin bàbá káwa wo tó sọ mọ́ ara nǹkan tá à ń sọ fún bàbá yìí ni wípé mo dé ẹ̀ ń bá ọ̀rọ̀ yìí lọ yìí ẹ dẹ̀ dákẹ́ ẹ̀ ń wò lórí májìyà aya májìyà lọ́fà ìgbà tá aya májìyà lọ́fà tán ìyá wa kàkà kọjá ẹyọ kan ó di aláṣepé ìpele ẹ má jẹ́ gbà yín lásìkò ẹ jẹ́ ń gbé yín lọ síbi fídíò yìí ẹ wá wo bí àwọn èèyàn yìí bí wọ́n ṣe ó lágbára ọkọjá bẹ́ẹ̀ ọkọjá àfẹnuròyìn àṣé àríṣe làríkà àríkà báyìí bàbá rẹ̀ kò ní ohun tó o bá ṣe lénìí tó rò gbogbo àṣé ò gbé ẹ̀san ń bọ̀ lẹ́yìn wá ọ̀la ká sì lè dáná láti sọmọ lórúkọ ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé ẹ wò ó bí wọ́n ṣe dismantle Bọ́lá Tinubu àti gbogbo ẹbí ẹ̀ òun rèé ẹ bá ń fohùn sí. Your Excellency President Bola Ahmed Tinubu PBAT bàbá nǹkan méjì òun ni mo wá address pẹ̀lú yín ní èdè wọ́n ní fi iná jó ara ẹ̀ kó wo bó ṣe ń rí kó tó fi jó ọmọ ẹlòmíì ẹ̀kejì wọ́n ní erin ò kí ń fọ́ kí ọmọ ẹ̀ náà fọ́ ṣẹ́rìsà nǹkan tí ẹ̀ ń ṣe ẹ̀ lè gbà o nǹkan tí ẹ̀ ń ṣe ẹ̀ lè gbà sà ìgbà tí ẹ wà as governor ní inú Lagos State ẹ̀yin nìkan deputy mẹ́ta lẹ́nu ní ìgbà tí ẹ̀ ń dìde bọ̀ ẹ gbà kí anybody control yín o àwọn bàbá Ìjẹ̀bú-Igbó ẹ gbà fún ọ o òun ni ó gbé yín dé ibi tí ẹ wà lónìí o ọlọ́run ọba kò wá ní jẹ́ kẹ́ ṣubú o ọlọ́run ọba tó gbé yín dé ibi tẹ́ wà kò ní jẹ́ kẹ́ tẹ́ o ẹ níwẹ̀wù ẹ̀tẹ́ ẹ dẹ̀ ní wọ bàtà àbùkù ṣẹ́rísà ní orí ọ̀rọ̀ Lagos State èmi ò fẹ́ kankan o ṣùgbọ́n èmi ò fẹ́ kí ìlú tú mi ò dẹ̀ fẹ́ kí ìlú mi bàjẹ́ a ti go beyond ọmọ Èkó torí ibi tí ọ̀rọ̀ dé yìí ó ti kọjá ọ̀rọ̀ ọmọ Èkó nìkan ṣẹ́rí gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ kí a máa rántí ọ̀la ká dẹ̀ máa rántí ibi tá a ti ń bọ̀ ẹ fẹ́ ṣe local government election wọ́n involve governor a sitting governor of a state wọ́n involve ẹ̀ àwọn kan wọ́n wá kóra wọn jọ wọ́n lọ ń ṣe meeting lọ́dọ̀ ọmọ yín Seyi wọ́n kóra wọn lọ s'Àbújá Yorùbá ní erin ò kí ń fọ́ kí ọmọ ẹ̀ náà fọ́ kò dẹ̀ ní burú títí kí bàbá ní ó di ọwọ́ ọmọ òun lọ́rùn local government election ní inú Lagos State James Faleke ọ̀nkú mi ní ìsàlẹ̀ Èkó mi ò ní dárúkọ wọn àti Jimmy Benson tí wọ́n lérò pé bóyá àwọn ti tó tán wọ́n lọ ń jókòó pẹ̀lú Seyi wọ́n ń kọ orúkọ àwọn chairman local government ní inú Lagos State nǹkan tí constitution sọ ẹ tẹ̀lé o nǹkan tí INEC sọ ẹ tẹ̀lé o so wọ́n wá kọ orúkọ wọ́n ní wọ́n àgbì pé káwọn 24 padà èèyàn kan ní inú kókà àgùdà tó pèrè ní Akínyẹmí ọbẹ̀ ìyẹn ní
chairman àdúgbò local government òun ò ní return tìtorí pé wọ́n ó claim pé ó bá ọmọ òun sùn àbúrámà nìyẹn. Àwọn James Faleke wọ́n kọ orúkọ wọ́n ní òkú ti tèmi nínú Lagos Island, ẹni tí ó dìbò nínú Lagos Island mọ́ tó yẹ pé vi láti lọ ń dìbò wọ́n lọ wá pé Rasul wọ́n pé Taofeek Adele àti Yusuf Ọláìgbádé pé pẹ́pẹ́ sí o Sẹ́nẹ̀tọ̀ Olúrẹ̀mí Tinubu àti Seyi Tinubu wọ́n ti agree pé Táíwò Oyèkán ni wọ́n fẹ́ lò nínú Lagos Island tó yẹ pé wọ́n ní template tí wọ́n fi ń ṣe nǹkan tó wọ́n fi ń tò ní mẹ̀gbọ́n tí nǹkan dẹ̀ fi ń lọ bóyá yẹ kí ó lọ. Ẹ̀rọ dáadáa o, Lagos Island nìkan ní ìlú Lagos State ni ó máa ń fi ní ọkàn balẹ̀ pé ìrọ̀rùn òun ni ìbò wọn ibùdó pé wọn ọ̀pọ̀. Lagos State dẹ̀ ní gbogbo other local Lagos Island ní gbogbo other local government máa ń wò tí wọ́n fi ṣe àwòkọ́ṣe. Àwọn bàbá tí ẹgbẹ́ wọn sí ẹgbẹ́ yìí bí aṣọ àlòkù wọ́n ti fi gbàkan wà bẹ̀ fún yín o. Àwọn bàbá tí ẹlẹ́dà useless ń sìn tí wọ́n relevant mọ́ tẹ̀wá kó àwọn èèyàn tí wọ́n lérò pé àwọn lè jẹ́ nǹkan tí wọ́n wá ń fi ọwọ́ lálẹ̀ ní inú Lagos State. Èmi ò tí ì gbà o torí orúkọ yín òun ni wọ́n fi ń parọ́, ṣùgbọ́n èmi á rán yín létí pé ẹ má lè president tí ò dáa. Ẹ ti ṣe rí o ní 2007 ní ayé BRF tí wọ́n lọ conduct election ní ìlú Teslim Balógun tí wọ́n fa aṣọ Tòkunbọ̀ Akínkúyọmí tí wọ́n fa aṣọ ẹ̀yà ọlọ́run bá ní òpá o. Another one tẹ́tú ṣe ní inú Ahmed ṣe rántí pé ọlọ́run ní òjẹ́ kó sun Ahmed ní ọjọ́ náà lọ́hùn o. So gbogbo àwọn nǹkan tẹ́fẹ́ lè lẹ̀ yìí ó máa lẹ́yìn o. Against 2027 orúkọ yín òun ni wọ́n ń dá, wọ́n ti kọ orúkọ gbogbo àwọn chairpersons. Ẹ káàbọ̀ padà, ẹ ti rí abẹ́ẹ̀rí, ẹ gbọ́ nǹkan tí arákùnrin yẹn sọ. Ọ̀kan nínú àwọn loyalist gẹ́gẹ́ bí ọ̀dọ́ àṣàyàn olóyìnbó, àwọn tó mọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti délé déta ni. Ẹ̀gbọ́n ṣó yẹ kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n máa rí bẹ́ẹ̀ o. Kí nìdí? Ẹ̀dá tó bá ìgbà tí bàbá yìí máa dórí àlééfà ó ní àwọn kankan tó ṣèlérí fún ọ̀rẹ́ Yorùbá, àmọ́ ń bo ni òun náà wà lónìí. Oṣù méjì lọ́sẹ̀ ṣe ó ti ṣe ọdún kan lọ́sẹ̀ ṣe. Ẹ dákun, ọdún mélòó lẹ fẹ́ ṣe kó tó di pé yóò gbé gbèsè? Ó dìgbà tí 2027 bá tó dé. Àwọn gẹ́gẹ́ bí èmi ṣe ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, Tinubu ìṣẹ́ni táwa lè bájà rárá. Ẹ fẹ́ ẹ̀kọ́ ẹni tí ó gbowó bò wá. Ibi táwa ń lọ la ká kojú sí. Bá a bá ti bá àjà kò lè bá wa jà, kò sì lè sọ fún pé tá a máa tọ̀ àfi tábà tó bá retí ìjà àwọn alálẹ̀kùnlẹ̀ tí mo sì mọ̀ pé ò ní ṣe. Mega Rally ń bọ̀ tó o ti darapọ̀ mẹ́nìkan lágbègbè ẹ̀, tó o ti wábi tí wọ́n tó ti béèrè níbo lẹ̀yin ọmọ Yorùbá wà ládùúgbò yín. Bóyá wọ́n ṣèpàdé kan àbómi ìfẹ́ lọ́dọ̀ ọmọ Yorùbá, ọlọ́pàá kì í mú yàn sí. O lè mọ bó ṣe rìn bá a bá kéde Mega Rally. Ẹ Bọ́lá Ahmed Tinubu kó àwọn èèyàn jọ lóòótọ́. Gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Pòfẹ́sọ̀ Banji Akíntóyè ń pariwo, olóyè Sunday Adéyẹmọ, níṣẹ́ ló dàbí ọ̀rọ̀ yìí kọjá lẹ́gbẹ̀ẹ́ tí àwọn èèyàn yìí. Àmọ́ wọ́n fẹ́ wọ́n kọ̀ orílẹ̀-èdè Yorùbá
kò sí ohun tó lè dá dúró. Ẹ ṣé.